àwọn àṣírí titun míì tún ti jáde o lẹ́yìn tí gbajúmọ̀ òṣèré tíátà nì tó jáde láyé Murphy Afọlábí. Àwọn àṣírí ọ̀hún ló fìdí rẹ̀ múlẹ̀ kí àwọn aláwo tí wọn ò fi lè sin òkú Murphy Afọlábí. Ọ̀rọ̀ rẹ̀ o nípa àṣírí ọ̀hún. Lẹ́yìn ikú rẹ̀ ni ìròyìn jáde wípé àwọn ẹgbẹ́ awo wọ́n fẹ́ sin òkú Murphy Afọlábí. Waheed Ibrahim tó jẹ́ àbúrò olóògbé ìyẹn àbúrò Murphy Afọlábí ló sọ fún iléeṣẹ́ amóhùnmáwòrán Gba TV wípé àwọn gbọ́ ìròyìn wípé bóyá Murphy Afọlábí ó darapọ̀ mọ́ àwọn awo, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ìròyìn ikú rẹ̀ ni àwọn gbọ́, àwọn ò gbọ́ wípé Murphy Afọlábí ó ṣe àìsàn. Ọ̀gbẹ́ni Ibrahim sọ̀rọ̀ lórí ayélujára àti awuyewuye èyí tó wáyé lẹ́yìn ikú rẹ̀ wípé àwọn mọ̀lẹ́bí Murphy Afọlábí wọ́n ní kí wọ́n máa gbé bọ̀ wá sí ìlú Òṣogbo. Lára awuyewuye tó wáyé ni bí àáfàá kan ṣe ní òun kò lè sìnkú Murphy Afọlábí tàbí pé kí òun ó pinnu sí i lára nítorí pé aláwo ní í ṣe. Bákan náà ni àwọn kan gbàgbọ́ pé bí ẹbí rẹ̀ ṣe kọ́kọ́ sọ wípé kí wọ́n gbé òkú Murphy Afọlábí wá sí agboolé ní ìlú Òṣogbo, wọ́n ní ó fi hàn gbangba wípé ó ní í ṣe pẹ̀lú oníṣẹ́ awo. Bákan náà ló sọ wípé àwọn aláwo ni yóò sin òkú rẹ̀, ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe níbi ètò ìsìnkú àti níbi àdúrà ọjọ́ kẹjọ tó rí kọjá ni àbúrò olóògbé ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ rèé ní sísẹ̀ntẹ̀lé tí àbúrò Murphy Afọlábí ti ṣe Ibrahim tó ṣàlàyé. Ó ní èmi ni mo lè mọ irú ènìyàn tí Murphy jẹ́ torí wípé ẹ̀gbọ́n mi ni a sì jọ ń gbé ni. Ó ní Murphy gangan ni ifá tí kò sì sí awo tó tún fẹ́ ṣe mọ́ lẹ́yìn èyí. Ó ṣàlàyé pé nígbà tí àwọn wádìí lẹ́nu àbúrò rẹ̀ tí òun náà sì ń gbé pẹ̀lú rẹ̀ lẹ́kọ̀ọ́ láti mọ̀ bóyá àwọn ni yóò sin òkú Murphy. Ó ní ẹni náà jẹ́ kó di mímọ̀ wípé Murphy kò bá àwọn aláwo Èkó ṣe. Bákan náà ni àwọn aláwo ní ìlú Òṣogbo nígbà náà wọ́n béèrè lọ́wọ́ Murphy kó tó kú wípé ṣé ó darapọ̀ mọ́ àwọn àbí ó ti fi àwọn kalẹ̀. Wọ́n sì sọ wípé àwọn aláwo Òṣogbo náà wọ́n ṣàlàyé wípé kò bá àwọn ṣe mọ́. Àfáà Ibrahim tẹ̀síwájú pé ìròyìn tí àwọn gbọ́ gẹ́gẹ́ bí ẹbí rẹ̀ náà ṣe ṣàlàyé. Ó ní láti ọdún 2022 ni Murphy Afọlábí ti ń kírun tó sì ti di ojúlówó mùsùlùmí. Kódà wọ́n sọ fún wa pé ó gbààwẹ̀ Ramadan lọ́dún tó rí kọjá tó sì tún ṣe gudugudu méje òun yàyà mẹ́fà níbi ààwẹ̀ Ramadan lọ́dún tí a wà yìí. Ó ní ìdí nìyí tí àwọn aláwo kò fi lè sin òkú Murphy Afọlábí torí wípé ó ti di mùsùlùmí. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún ló tún ti tẹnu mọ́ wípé ọdún ààwẹ̀ tó rí kọjá yìí Murphy Afọlábí ó máa gbìyànjú àti wípé ó ti di mùsùlùmí gidi. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé odidi ọdún 10 gbáko ni olóògbé Murphy Afọlábí fi kọ́ iṣẹ́ awo. Ó ní inú ẹ̀sìn Islam ni Murphy Afọlábí kú sí. Èyí kò fi ìdí rẹ̀ múlẹ̀ fún ẹnikẹ́ni láti sọ wípé àwọn aláwo ni ó ṣe òkú rẹ̀. Ìròyìn tó tó wa lọ́wọ́ ni wípé bàbá tó bí Murphy Afọlábí ló kọ́ àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ awo bàbá Yẹmí Ẹlẹ́bùìbọn níṣẹ́ awo, tí Murphy Afọlábí náà sì tún lọ parí iṣẹ́ awo kíkọ́ lọ́dọ̀ bàbá Yẹmí Ẹlẹ́bùìbọn gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí ṣe sọ fún wa. Wọ́n ní bàbá Murphy Afọlábí ó lo 100 ọdún ó lé 124 years ló lò lókè èèpẹ̀ kó tó kú. Murphy Afọlábí ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn kan wípé lọ́dún 2021 wípé eré ìtàgé tí bàbá Yẹmí Ẹlẹ́bùìbọn máa ń ṣe ní ìlú Òṣogbo àti káàkiri ló jẹ́ kí òun ó ní ìfẹ́ sí iṣẹ́ eré orí ìtàgé tí òun sì tún lọ kọ́ iṣẹ́ awo lọ́dọ̀ rẹ̀. Ó ní ìfẹ́ yìí ló jẹ́ kí òun nífẹ̀ẹ́ láti máa ṣe eré orí ìtàgé káàkiri. Ó ní ìgbà tí òun dé ìlú Èkó lòun darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré ọ̀gbẹ́ni Fàṣásí Ọlábánkẹ́win tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Dágóró Alágìjà Ògùn tó jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo. Ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, jẹ́ kí àwọn ènìyàn mọ̀ nípa ẹ̀sìn tó ń sìn, má fi ẹ̀sìn rẹ pamọ́. Ire o.